A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Afurasí adarí ẹgbẹ́ Boko Haram àti ISWAP méje ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ní pápákọ̀ òfurufú Katsina lẹ́yìn tí wọ́n padà bọ̀ láti ilẹ̀ mímọ́ Hajj Mecca ilẹ̀ Saudi Arabia. Ìjọba àpapọ̀ ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àṣeyọrí ńlá tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ tí wọ́n fi ṣe ìdánimọ̀ Nigeria's Integrated Digital Identity and Security Verification System. Mínísítà Abẹ́nú Olúbùnmi Túnjí-Òjó ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ yìí lánàá ní kété tí Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu àbádòfin National Identity Management Commission (NIMS) fún ti ọdún 2026. Gẹ́gẹ́ bí àlàyé mínísítà, lọ́gán tí àwọn afurasí wọ̀nyí dé ni wọ́n dá wọn mọ̀ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ kí wọ́n tó fà wọ́n lé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́wọ́ fún ìtẹ̀síwájú nínú ìwádìí. Túnjí-Òjó ṣàlàyé wípé dátábèsì NIMS pẹ̀lú ti àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NIS àti ọlọ́pàá ilẹ̀ òkèèrè Interpol ni wọ́n fi rí àwọn afurasí yìí mú. Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu àbádòfin NIMS ní ilé agbára ìlú Àbújá níwájú ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio, igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu, agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi, Director General fún àjọ NIMS Abísóyè Coker-Odúṣọ̀tẹ̀ àti àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba. Túnjí-Òjó ṣe àpèjúwe pàtàkì àtúpalẹ̀ òfin yìí ní èyí tí wọ́n gbà lérò láti fi mú ètò ààbò le sí i nípasẹ̀ ìdánimọ̀ àti àjọṣepọ̀ láàárín àwọn àjọ agbófinró. Ó ní ìgbésẹ̀ yìí yóò ṣe àlékún ìgbìyànjú orílẹ̀-èdè láti ṣẹ́gun àdàlúrú, ṣe ìdánimọ̀ jìbìtì àti àwọn ìwà ọ̀daràn mìíràn láti orílẹ̀-èdè kan sí òmíràn. Èyí ń wáyé bí alága ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Ukwa ní ìpínlẹ̀ Abia Dike Briggs Nwankwo ṣe darí àwọn ọlọ́kadà lágbègbè kí wọ́n jẹ́ kí iṣẹ́ wọn wà láàárín aago 6 òwúrọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́ lójoojúmọ́, bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù keje ọdún 2026. Ìgbésẹ̀ yìí ni wọ́n fi fèsì sí ìṣòro ààbò lágbègbè. Lára rẹ̀ ni ìṣekúpa ọ̀gbẹ́ni Chinye Uche tí ó ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n tún jí alùpùpù rẹ̀ gbé lọ pẹ̀lú àwọn ìwà ọ̀daràn mìíràn. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Chidi Onyedikachi bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn ẹgbẹ́ ọlọ́kadà, ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àwọn aláṣẹ ní ìpínlẹ̀ ni ìgbésẹ̀ yìí fi wáyé. Àwọn á bẹ̀rẹ̀ ìdánimọ̀ àti ìforúkọsílẹ̀ gbogbo àwọn oníṣẹ́ ọ̀kadà láàárín agbègbè kánsù láti fi ṣe àlékún ààbò àti ìtọpinpin bí wọ́n ti darí gbogbo àwọn ọlọ́kadà ní agbègbè kánsù lọ ibùdókọ̀ tí wọ́n ti yà sọ́tọ̀ níwájú ọjà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹnu kò lé lórí pẹ̀lú ẹgbẹ́ Union láti fi ṣe àdínkù ìdíwọ́ lójúnà fún lílọ bíbọ̀ ọkọ̀ tó já geere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórí ológun Chief of Army Staff (COAS) Lieutenant General Waheed Shaibu ti bu ọwọ́ lu ìyànsípò General Officers tuntun sí Commanding Division ní Port Harcourt, Jos àti Commander tuntun fún olú iléeṣẹ́ ológun Garrison. Adelé adarí ìròyìn Colonel Apollonia Anele sọ nínú àtẹ̀jáde òní wípé àtúpalẹ̀ ipò àwọn olórí ológun jẹ́ ara ìgbìyànjú àti mú ètò ààbò le lórílẹ̀-èdè. Bí COAS ti ké sí gbogbo àwọn olóyè tuntun kí wọ́n má já ìjọba kulẹ̀ lórí ìgboyà tí wọ́n ní nínú wọn àti ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún ni àwọn olùjọ́sìn ti ń tọ orí òkè lọ fún ìwòsàn, iṣẹ́ ìyanu, ìtúsílẹ̀ nínú ìdè, ìbápàdé láti òkè wá àti àtúnṣe agbára ní ti ẹ̀mí ní agbègbè tí ó pamọ́ tí wọ́n ń pè ní orí òkè. Ṣùgbọ́n lónìí, ọ̀pọ̀ àwọn orí òkè wọ̀nyí tí àwọn èrò ń wọ́tọ̀ ni wọ́n ti sọ di àkàntì látara ìṣòro ajínigbé, ìkọlù àdàlúrú àti ìṣòro ààbò tó fojoojúmọ́ lékún sí jákèjádò orílẹ̀-èdè tí ó mú
àwọn olùjọ́sìn máa bẹ̀rù àti dé àwọn ilẹ̀ tí wọ́n yà sí mímọ́. Kọ́lá Àìná, ọmọ ọdún 14 dágbére ilé ìjọsìn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó ti ń retí ayẹyẹ àyájọ́ àwọn ọmọdé. Ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2026 ni wọ́n ń retí kí ó darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ àti olùjọ́sìn ní orí òkè Àjàyè ní Ìkẹrin Òpin, ìjọba ìbílẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara fún ìṣọ́òru síwájú ayẹyẹ. Ó ti rẹ alágbàtọ́ rẹ̀ Bùkọ́lá Dáramọ́lá àti sìn ín lọ. Oníṣòwò ẹni ọdún 63 yìí bẹ̀ẹ́ kí ó dúró sílé ní alẹ́ ọjọ́ náà, ṣùgbọ́n Kọ́lá kọ̀, kò fẹ́ pàdánù kankan nínú ayẹyẹ tí yóò ṣíwájú àyájọ́ àwọn ọmọdé. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń pè fún ètò. Ó sọ fún alágbàtọ́ rẹ̀ kí ó fi ọkàn balẹ̀ wípé àwọn á pàdé ní ilé ìjọsìn ní ọjọ́ kejì. Kò sẹ́ni mọ̀ nínú àwọn méjèèjì wípé àrẹ̀mọ nìyẹn. Bí ìsìn ṣe ń lọ lọ́wọ́, ṣàdédé ni wọ́n gbúròó ìbọn tí àwọn agbébọn fi ya wọ ibi àdúrà. Bí wọ́n ti ń yìnbọn kíkankíkan ni àwọn olùjọ́sìn fi ìbẹ̀rùbojo sá wọ inú igbó nítòsí fún ààbò. Lẹ́yìn tí rògbòdìyàn rọlẹ̀ ni wọ́n bá òkú 3 nílẹ̀. Wọ́n jí àwọn 18 níbi tí a ti rí obìnrin àti ọmọdé gbé sálọ. Lára àwọn tí wọ́n yìnbọn pa ni Kọ́lá. Ikú Kọ́lá fa ọgbẹ́ tí ó jìn sí ọkàn alágbàtọ́ rẹ̀ bí ó ti gbẹ́kẹ̀lé ìbágbé ọmọdékùnrin yìí láti ìgbà tí ó ti pàdánù ọkọ rẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2024. Ó ní Kọ́lá jẹ́ ènìyàn jẹ́jẹ́ tí ó nífẹ̀ẹ́ sí ilé ìwé àti ìjọsìn nílé Olúwa. Láti ìpínlẹ̀ Kwara títí dé Kogi, Ọ̀yọ́ àti àwọn apá ibòmíràn lórílẹ̀-èdè ni ìròyìn ajínigbé àti ìkọlù sí àwọn orí òkè àdúrà ti ń kàn, pàápàá jùlọ àwọn orí òkè tí ó wà ní ìgbèríko, àwọn ibi tí wọ́n rí gẹ́gẹ́ bí ilẹ̀ mímọ́ tẹ́lẹ̀ tí àwọn adàlúrú ti sọ di ibi ìkọlù fún àwọn aláìlágbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Olúwatósìn Adéọlá Àjàyí ti pàṣẹ kí wọ́n tètè yọ̀ǹda ọ̀gbẹ́ni kan tí wọ́n fi ẹ̀sùn Boko Haram kàn lọ́nà àìtọ́. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwádìí àjọ DSS tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Nura Idris kò lọ́wọ́ nínú ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ pẹ̀lú Boko Haram tí wọ́n fi kàn án. Yàtọ̀ sí wípé wọ́n fún Idris ní mílíọ̀nù 3 owó gbà-má-bínú, Director General tún ṣèlérí àti ràn án lọ́wọ́ lórí okòòwò rẹ̀. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe jábọ̀, Idris tí í ṣe àgbẹ̀ àti darandaran láti ìjọba ìbílẹ̀ Soba ní ìpínlẹ̀ Kaduna ni agbófinró fi ọwọ́ ṣìkún òfin mú ní Suleja, ìpínlẹ̀ Niger nínú oṣù kẹfà ọdún 2024 lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ìwà dàlúrú tí wọ́n fi taari rẹ̀ sí àkàtà àjọ DSS. Lẹ́yìn ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn Nura ní ìgbìmọ̀ tí àjọ DSS gbé kalẹ̀ rí wípé Nura kò ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí lọ́rùn. Èyí ló mú Director General DSS pàṣẹ kí wọ́n tètè yọ̀ǹda rẹ̀ kí wọ́n tún fún un ní owó gbà-má-bínú. Nígbà tí ó gba owó, Nura dúpẹ́ lọ́wọ́ Director General fún ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní oore, wípé èyí yóò fún òun láǹfààní àti bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.